Bàbá mi Olúwa ṣeun Solomon ẹ káàbọ̀. Ìyá mi Olúwayẹmisí ẹ kújọ́ mẹ́wàá. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa
ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá mi sọ fún Alára wípé mo ti wà níbí ní Dìgbẹ́. Ẹ bá mi sọ fún Àjèrò pé mo ti wà níbí ní. Ẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnléèlà pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà níbí ní Dìgbẹ́. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ má bínú, ìṣẹ́jú kan ni. Okay, can I call you later? Ẹ má bínú, ẹni mo fẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀, but ìgbà tí wọ́n wá mẹ́sẹ̀gì sí i, mo ti wà live báyìí. Ẹ káàbọ̀, ṣé dáadáa lẹ wà? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí, mo fẹ́ sáré lọ straight to the point ni. Mo fẹ́ ká fídíò yìí sílẹ̀ tẹ́lẹ̀ kí n wá gbé bọ́ síta, ṣùgbọ́n mo ṣe ń gbìyànjú àti kà, mo rí wípé ọkàn mi ò bá lọ. Mo wá ní kí n kúkú ṣe live, kí n má lo bí ju 30 minutes ń bẹ̀ lọ. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ má gbàgbé, ẹ bá wa máa pín. Mojúbà Olódùmarè, mojúbà Olúmẹ́rin àgbáńláyé, mojúbà Olúmẹ́rin ilẹ̀kẹ̀ òtún òjìrì, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀ṣà ayé pátápátá ìbà ni mo ṣe o. Mojúbà ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀rọ̀ pátápátá, gbogbo ẹ̀yin adáṣọ má mú oró, mojúbà yín. Mojúbà Olúmẹ́rin àgbáńláyé, mojúbà Olúmẹ́rin ilẹ̀kẹ̀ òtún òjìrì, gbogbo ohun tó fi tẹ ilẹ̀ kọ̀ọ̀kan dó pátápátá ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀kẹ̀ òtún òjìrì, ìbà ni mo ṣe. Ìbà ọkọ́ tí a fi kọ́kọ́ gbálẹ̀ tó mọ́ tekéteké ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀kẹ̀ òtún òjìrì, ìbà àdá tí a kọ́kọ́ yẹ̀nù ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀kẹ̀ òtún òjìrì, ọwọ́ èyí tá a fi kọ́kọ́ tún ilẹ̀ ṣe ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀kẹ̀ òtún òjìrì, ìbà ni mo ṣe. Mojúbà gbogbo jáwéjáwé, gbogbo wàgbòwàgbò. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní hun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ. Ẹ̀yin ìyá mi arúgbó aṣọ má balẹ̀, ají má jẹ nǹkan tó léegun, àfinjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko, ìbà yín ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní hun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé tó dorí kodò tí òṣòro, mojúbà mojúbà ìyá mọ̀ pé tó dorí kodò tí òṣẹ̀lẹ̀ tí òṣòro, gbogbo lákìrí bùtù aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá, ìbà ni mo ṣe. Mojúbà, ẹ jẹ́ kí bà mí kó ṣẹ. Mojúbà ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin ìyá mi olójú arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, alápá arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, ọlọ́mú arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. Kábíyèsí ẹ̀yin ìyá mi, ẹ má gbàgbé, ẹ̀yin lẹ sọ wípé nígbà mìíràn kí n máa di asín, kí n má bàa di ẹran àjẹ lọ́wọ́ ṣokoṣo, ẹni kí n máa di ọ̀gá nígbà mìíràn kí n má bàa di ẹran àsè lọ́bẹ̀. Ẹni tó bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan, ẹni wọ́n máa ń gbé jù lẹ̀ ni. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé àpéjùlẹ̀ báyìí ni wọ́n ń gbégi ìlera. Gbogbo ayé ló mọ̀ yín sí olókìkí òru, èmi pé olókìkí àárọ̀, olókìkí ọ̀sán, olókìkí ìrọ̀lẹ́, olókìkí ìyálẹ̀ta, olókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wọyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọ̀gì láéláé, torí wípé èèwọ̀ ni. Kábíyèsí o ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ kójú mi sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán, ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ọdún Ọ̀ṣun Òṣogbo, ẹ má bínú, tí ó kọjá lọ yìí, tí a ṣe tó kọjá lọ yìí. Ṣé rí ẹ̀yin ẹlẹ́sìn àjòjì, alábòsí ni yín. Àṣẹ ìyá mi Bukky Oguns, bàbá mi Kẹ́hìndé Olúwadámiláre, Arówàgbọ́n, ẹ má bínú tí mo pọ orúkọ yẹn dáadáa, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Alábòsí ni yín, ìkàdẹ̀ ni yín. Wọ́n ní ohun táyé bá sọ̀yàn dà, òun náà ló fi ń búyàn bó dọ̀la. Ẹ̀yin lẹ bà ayé ilẹ̀ wa jẹ́ débi tẹ́ ẹ bàjẹ́ dé yìí. Ẹ̀yin lẹ bà ìran wa, lẹ bà mọ́gi débi tẹ́ ẹ bà mọ́gi dé yìí. Lẹ́yìn tẹ́ ẹ bàjẹ́ tán, ibi tẹ́ ẹ wá bá wa dé gẹ́ẹ́ báyìí, ẹ tún jẹ́ arímú mi, ẹ tún fi ń bù wá. Gbogbo yín lẹ mọ̀ wípé ṣàṣà ní àwọn èèyàn tí wọ́n gbé sórí ipò ọba lénìí tí a lè dángájíá pè wọ́n ní ọba, tá a lè sọ wípé ọba làwọn lè, ọba tó tọ́ ká ṣe kábíyèsí fún, ọba tó tọ́ ká ṣe kíni,
ká dọ̀bálẹ̀ fún ká nà gbalaja ká sọ wípé kàbíyèsí o. Gbogbo wa la mọ̀ wípé ibi tí ẹ báyé wa jẹ́ dé ibẹ̀ la wà yìí. Nígbà tẹ́ ẹ tún bàjẹ́ tán ẹ tún wá lóṣù tí ẹ tún fi wá ṣe yẹ̀yẹ́. Lójú yín ẹ̀ ń fi wá ṣẹ̀sín ẹ mọ̀ wípé ẹ̀ ń fara yín ṣẹlẹ́yà. Ẹ ṣeun màámi Bukky Ògúnwùsì, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ love and like. Kò ní pẹ́ rárá, kò lè ju 30 minutes lọ. Nígbà tẹ́ ẹ báyé wa jẹ́ tán ẹ tún wá ń fi ara yín ṣe ẹlẹ́yà, ẹ̀ ń fira yín ṣẹ̀sín. Ṣé bí ẹni tẹ́ ẹ pè ní ọba abẹ́ ti gbàgbé ni? Ẹ ti gbàgbé ṣe bóun ni mo gbé fún yín rèé. Ó fẹ́ ó ṣe kí ni? Ó kùnà pátápátá. Odo upon zero ló gbé dé lọ́tẹ̀ yìí. Ẹ wá mú bọ́ síta ẹ wá tún fi ń ṣẹ̀sín ẹ fi ń ṣẹlẹ́yà. Ṣé bẹ́ẹ̀ ọmọ ìyá yín ni nínú ẹ̀sìn? Ṣé bóun ló wà lórí ìjókòó? Ṣé bí nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí ìran wa nìyẹn? Ṣé bẹ́ẹ̀ fẹ́ kó jẹ́ wípé ẹrú Allah, ẹrú Muhammad, ẹrú àràbò àtàgùntàn Jésù la máa fi jẹ ọba, la máa fi jẹ ìjòyè lórí ilẹ̀ wa? Èmi ò mọ̀ pé ẹ̀ ń bá wa kà á. Ṣé ni mi ò mọ̀ wípé ẹ̀ ń tẹ̀lé wa ní ṣíṣe ń tẹ̀lé bá èmi gan kì í mọ̀. Èmi gan bí mo ṣe pera mi lóníṣẹ̀ṣe èmi gan ò mọ̀ wípé òjò máa ń rọ̀ lọ́dọọdún tó bá ti ṣọdún Ọ̀ṣun Òṣogbo. Èmi gan ò mọ̀. Èmi gan tí mo pera mi lóníṣẹ̀ṣe ọdún yìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀. Ṣé rí pé ẹ̀yin gan ju oníṣẹ̀ṣe ju èmi gan lọ. Tí mò ń rí káàkiri lórí ayélujára. Ìpè ṣe bẹ́lẹ̀ máa ń ṣọdún tójò máa rọ̀ tí gbogbo ẹ̀ máa tura. Ẹ wá ń ṣe bí ìgbà tó jẹ́ wípé ẹ ní phone number Ọlọ́run tẹ́ fi ń pọ Ọlọ́run láti sọ wípé kójò rọ̀. Ojú ló tì yín yìí o, òjò rọ̀ lọ́dún ni. Ẹ dẹ̀ ń fira yín ṣe ẹ̀sín ẹ̀ ń kàbùkù ara yín síta. Ẹ ń fira yín ṣe ẹlẹ́yà. Lójú ara yín oníṣẹ̀ṣe lè fi ń ṣe yẹ̀yẹ́. Ṣé bọ́ba tẹ́ ẹ sọ pé ẹ gbé sórí oyè ṣe bóun la àtàrí ẹ̀ rí ròdòròdò yìí? Kò pẹ́ kò jìnnà eléyìí tá a ṣe lọ yìí náà ni àbọ́dún tó kọjá lọ́kọ́ ni. Ló lọ sí Mọ́kà ló lọ forí balẹ̀ ló lọ gbé àtàrí ẹ̀ lẹ̀ wọ́n bá fa dán lọ́wọ́ àjòjì. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá lórí ayélujára ẹ tún wá mú ọmọ ìyá yín. Ẹ wá ń fọ́. Báwo lẹ̀yin mùsùlùmí yìí, ẹ̀yin ẹrú yìí, báwo lẹ ṣe kí ń ní ìrònú tẹ́ ẹ̀ kí ń ronú jinlẹ̀? Àti ẹ̀ ti gbàgbé ni wípé ẹ̀sìn yín kì í fún yín láǹfààní láti lè fi torí pé ẹ̀sìn yín yẹn tó bá ti gbélé yín lọ́wọ́ máa ń wá ọpọlọ yín kúrò ńbẹ̀ ni. Ṣé bọ́mọ ìyá yín rèé ṣe bí ńgbà tó lọ sí Mọ́kà lọ́jọ́ kìíní àná? Kí lẹ sọ? Ẹni inú yín dùn ayọ̀ yín kún ẹni gbogbo àwọn ọba tó wà lórí oyè ní ìsinyìí Allah ti take over wọn. Ẹni alihamdulillah true àbí alihamdulillah ìkẹ́lẹ̀ ń pè. Bó fútù fẹ́ ẹ̀tẹ̀ irọ́ la bá ń bẹ àṣà tí ò ní kán wọn ni. Wípé Allah ti take over bí gbogbo mùsùlùmí ṣe máa take over gbogbo orí àpèrè ọba nìyẹn. Wípé wọ́n máa wé òṣùkà fún gbogbo ọba tó bá ń pè ní ọba aládé ilẹ̀ Kóòtù Òjíire. Kí lẹ wọ́n á retí kí òjò rọ̀ fún? Ẹ ti ìgbéra ẹ ṣẹ̀ sí. Ṣé wọ́n àwọn sọ fún yín wípé tí wọ́n bá ti ń ṣe hajj òjò máa ń rọ̀? Wọ́n ní tí wọ́n bá ti ń ṣe hajj àwọn èèyàn máa ń kú ìpínlẹ̀. Kò kì í tún ara ó máa ń mú ìbànújẹ́ kékeré ló máa ń mú dání. Ṣùgbọ́n ẹ̀yin ti wá dúró nídúró wípé ẹ ṣáàgì lọ́gbẹ́ ẹ̀ tó gùrọ̀ lọ́fà. Ẹ wá gbẹ́nu sókè ẹ fẹ́ kójò rọ̀ lọ́dọọdún bó ti ń ṣẹlẹ̀. Nígbà tó jẹ́ wípé kì í ṣe wípé à ń jẹ èèwọ̀ gan nínú ìlú yẹn mọ́.
ẹ tún gbé èèwọ̀ sórí àpèrè, èèwọ̀ là ń bá sùn, èèwọ̀ là ń bá jí. Odindi ẹrú ló wà lórí àpèrè. Ẹ jọ̀ọ́ ṣó ṣì ń break? Tó bá ti ń break mo ti sọ pé kẹ́ máa sọ fún mi. ẹrú mọ́kà, ẹrú àràbò, ẹ gbé yẹn sórí àpèrè, ẹ fẹ́ kójò rọ̀. Ẹ fẹ́ kí òjò rọ̀, ẹni táráyé ti rí díẹ̀ tó jẹ́ wípé kò sí ibi tó kù sí mọ́. Ẹ gbé sórí àpèrè, ẹ ń pè lọ́ba. Wọ́n ní kẹ́rú mọ́ra ẹlẹ́rú o, kì í fọ̀fà máa ṣàṣejù, kíjòyè máa ṣe bí ọba, ìyẹn ló lè fa ìbínú. Ṣé ẹni tó ti jọ̀wọ́ ara ẹ̀ fún àwọn ìran míì wípé ẹrú wọn lòun máa ṣe títí ọjọ́ ayé òun lẹ́yìn ń pè lọ́ba. Àbí Jímọ̀ kọ́ rèé? Àbórí Jímọ̀ kọ́ rèé ròdòròdò? Kájà tí ò lè pa lórí ilẹ̀ tiẹ̀, ṣebí òun ló lọ bá yín pa ní ilẹ̀ Mọ́kà. Bí èbá ṣe wípé mi ò mọ báwọn irúnmọlẹ̀ ṣe ń ṣeṣẹ́ wọn ni, bó ṣe ti lọ yẹn ló yẹ kán tẹ̀ pa síbẹ̀. Kò yẹ kó ṣe kíni, kò yẹ kó padà sílé. Ṣó yẹ kí ẹnu yín gbà á wípé ọmọ ìyá yín nínú ẹ̀sìn ó fìdí rẹmi lọ́dún ní òjò rọ̀ nígbà tó ń ṣọdún tó wà lórí àpèrè? Ẹ wá ń fi ń ṣẹ̀sín. Ẹni ẹ̀sìn náà ni yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni àbùkù ni yín. Ẹni ẹ̀tẹ́ ni yín. Ṣèbí wọ́n máa ń sọ pé ká ṣe bó ṣe yẹ pọ́ ṣe ń ṣe ni kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nínú àwọn ọkùnrin kan gbá wa tán ti ń jókòó sórí àpèrè baba ńlá kú bàbá wa tí wọ́n ti ń ṣe lọ́dọọdún tójò ń rọ̀ tẹ́kù ń ké bí eku, tẹ́yẹ ń ké bí ẹyẹ, tọ́mọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn. Ẹ bá mi kà á ní méní méjì, mélòó nínú wọn ni wọ́n lọ sí àtàrí lẹ̀ ní ilẹ̀ onílẹ̀? Torí ọ̀rọ̀ lọmọ elétí yín ń jẹ. Mélòó nínú wọn ni wọ́n lọ bọ́ hòhò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi abẹ fá orí ẹ̀, fá abẹ́ ẹ̀, fá abíà ẹ̀ ní ilẹ̀ Mọ́kà? Mélòó? Ìbéèrè kò tí ì fàjà. Màá bú lágbájá, màá sọ̀rọ̀ sí tàmẹ̀dò, ṣe mọ́ tẹ́ máa bá lẹ́nu ẹ̀. Tá bá sọ wípé à ń jọba ní ilẹ̀ káàárọ̀ òjíire lénìí, ẹ̀yin ẹlẹ́sìn àjòjì yìí ẹ̀ fún wa ní ààyè àti àǹfààní láti ráyè jẹ ọba. Ẹrú là ń jẹ tá a pè gbàǹjọba. Kò sì sí ni bẹ́rú bá jọba, ènìyàn ò ní kù kan torí gbogbo ayé ìlú gan máa sojú dé ni, ṣe bóun là ń fojú rí. Ṣe bóun là ń fojú rí. Mo béèrè lọ́wọ́ yín ni. Ṣebí bróda yín ló wà ń bẹ̀? Ṣebí ẹrú ẹgbẹ́ yín ni? Kí ló dé ẹ̀yin mùsùlùmí láyé yín wọn kọ́ yín bọ́ ti ń daṣọ bo ara yín ná? Kẹ́kọ̀ọ́ máa ṣe ẹlẹ́yà ara yín kiri ilẹ̀, òun lẹ̀yin mọ̀. Tẹ́sìn yín bá ti dé báyìí, kẹ́ dí adìyẹ, kẹ́ fẹsẹ̀ tán kí gbogbo ayé mọ̀ nǹkan tẹ́ ẹ ṣètì lè fi jó, òun lẹ̀yin máa ń ṣe. Ẹ̀yin ò ń dúró lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ tí yín. Níbi tẹ́ ẹ ti ń sọ pé ẹ fẹ́ bá ẹlòmíì ìjà yìí náà ni. Ibi tẹ́ ẹ ti ń sọ pé ẹ fẹ́ bá ẹlòmíì ìjà yìí náà ni. Ibẹ̀ lẹ ti ń tira yín wọnú ẹrọ̀fọ̀. Ibẹ̀ lẹ ti ń pora yín mẹ́rọ̀fọ̀ tó jẹ́ wípé kò sí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti wẹ̀ mọ́ tó, ẹrọ̀fọ̀ yẹn túbọ̀ ń padà yí yín lára sí ni. Ẹ lójó ọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lọ mú tẹ̀síbá kẹ́ fi ru ojú ọ̀run kójò rọ̀. Mo béèrè ni. Àbẹ́ ẹ̀ mọ̀ bẹ́ ṣe ń lo Kùránì yín láti fi tẹ ojú, àbí Jímọ̀ lọ́dún ní? Ṣebí Jímọ̀ lórúkọ ẹ̀
lọ́dún ní kó tó wá sí ọdún Ọ̀ṣun Òṣogbo kódà pẹ́pẹ́yẹ fẹ́ gbọ́mọ pọ̀n ṣèbó lọ ké jímọ̀ ni ṣèbó lọ kí jímọ̀ ni kí ló dé tó jẹ́ wípé jímọ̀ tó lọ kí yẹn ìyẹn ò bó láṣìírí wípé kójò ti ẹ̀rọ kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ò nílẹ̀ àwọn tó ní àpèrè àwọn tó ní ilẹ̀ yẹn àwọn tó tẹlẹ̀ yẹn dó inú bí wọn ni. bó ṣe máa ń rí nìyẹn nígbà tó bá sọ wípé ká ṣe é bó ṣe yẹ ká ṣe báwọn àgbààgbà ti ń ṣe báwọn bàbá ńlá kú bàbá wa ti ń ṣe ṣe bí kára ba lè tẹ̀ wá ní kó ba lè tú wa. so àti ọdún tí òjò yẹn ti ń rọ̀ ara ń tù yín inú yín dùn ọdún ni ó wá gbóná mọ́ yín girigiri ayé yín ti ta bí gúgúrú ẹ wá mọ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ wá fẹ́ gba gbogbo ẹ̀ ó dilé àwọn oníṣẹ̀ṣe ṣèbọn máa ń sọ pé wọ́n ní nǹkan tó máa ṣe tí wọ́n bá ti ṣe báyìí ó yá ẹgbẹ́ gbogbo rádaràda yẹn sọ́hùn kí ló ń jẹ́ Ọ̀ṣun Òṣogbo kí ló ń jẹ́ gbá kí ló ń jáwé ìkòkò bàbá àṣàsùn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé kan lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kan ní gbogbo ẹnu yín wípé Allah nìkan ni eléyìí tó ní Jésù náà yẹn náà sọ kí ló dé tẹ̀yin ò bọ̀ síbẹ̀ ṣebí àyà yín gbé ẹ̀mí yín gbà orí yín gbé ni kí ló dé tẹ̀ ẹ̀ lọ síbẹ̀ níjọ́ náà kẹ́ lọ sọ fún wọn wípé lẹ́ni lọ́dún ní òjò rọ̀ nígbà tó jò yẹ ò ti wá rọ̀ ẹ wá píríṣì Jésù Ànábì ọba bímọ gbọgbà ìdàkẹ́ lọ sáàrin wọn bẹ̀rẹ̀ lọ sọ kí ló dé tẹ̀ kí ló dé tí ò kì í ṣe nǹkan bí ìgbà tí ẹni tó ní àyà kí ló dé tẹ̀ ṣe kí n ṣe bẹ́ẹ̀. kí ló yẹ kórí ayélujára lágbára ní wà. brain mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ at this point. èmi ò mọ báyìí nǹkan. báyìí nǹkan mi ní pẹ́ ṣe tán mo kàn fẹ́ sáré mo fẹ́ rẹ́kọ̀dì fídíò yẹn ṣùgbọ́n mi ò rí rẹ́kọ̀dì dáadáa òun ló jẹ́ kí n wá fi ṣe live video. Jímọ̀ nìyẹn ọmọ ìyá yín ni ṣó dákẹ́ tún máa bojú ẹ̀ jẹ́ tó o bá ń ṣe pá àfi ṣe ni fún yín ṣó dákẹ́ tó máa fi ṣẹ̀sín lórí àpèrè tó wà yẹn orúkọ Allah ló ń gbé gàmbẹ̀ ní orí àpèrè tó wà yẹn orúkọ ànábì ló ń gbé gàmbẹ̀ kò gbé tírúmọlẹ̀ gà ṣé bóun ló fi hàn yín pé bona fide ẹrú lòun kí ló dé tó jẹ́ wípé ẹ tún sì ń yẹ̀yẹ́ ẹ̀ náà tó bá jẹ́ wípé oníṣẹ̀ṣe hanran pọ́nbélé paraku ni òun ni Jímọ̀ tẹ́ ń rí lórí oyè yẹn ẹ mọ̀ pójò máa rọ̀ ni á rọ̀ débi wípé á fẹ́ fa páànù lé yín yá gan ṣé ẹ mọ̀ ni nítorí wípé bó ṣe yẹ kán ṣe lọ ti ṣe yẹn á ń bọ̀ sí bọ́ sí wípé Jímọ̀ tá à ń wò yìí gan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ṣó ti yé yín ipò yẹn gan kò tọ́ sí yes gbogbo ẹnu ni mo fi sọ́hun tí mo gbọ́ ni mo sọ pé gbogbo ipò tó wà lórí yẹn kò tọ́ sí ẹlòmíràn ló tọ́ sí kódà wọ́n tún sì ń jà du ipò àtàọjà yẹn gan ní court dáyùwá bẹ́ẹ̀ ṣe ń fipá gba nǹkan tí ò kì í ṣe tìyín nìyẹn tẹ́ bá wá fipá gbà tán ẹ ti fipá gba ipò yẹn tán ẹ tún máa wá babẹ̀ jẹ́ ibẹ̀ àwa polúkúmuṣu ayé àwọn tó ní ìlú gan máa wá ráhùn àwa rún pátápátá sí yín lọ́wọ́ ẹ tún sì máa fi ṣe yẹ̀yẹ́ náà ẹ̀yin lẹ ṣe wá báyìí ẹ̀yin náà lè tún fi wá ṣe yẹ̀yẹ́ ẹ̀rí páyé yín rún kò sí nǹkan tó bá dé ọwọ́ ẹ̀yin ẹrú Allah tí kìnìyàn ò kì í bàjẹ́ kò sí
odindi ìlú ni ẹ máa sọ di rádaràda, odindi èèyàn ni ó máa padà, ayé ẹ̀ máa padà rún sí yín lọ́wọ́ ni. Ìgbà tí ìyá ọlọ́ṣun dọ́wọ́ yín, ayé ìyá ọlọ́ṣun padà rún jégéjégé tó rún wómúwómú àti tó báyìí náà nísìnyí ọwọ́ olódùmarè àtàwọn èèyàn tí olódùmarè bá tún ràn sí nìkan náà ló wà. Gbogbo ilẹ̀ wa ibi tẹ́ ẹ ti jọba, táwọn àjòjì ti jọba tí wọ́n ti jẹ olórí lé lórí, òun nìyẹn. Tẹ́ bá jẹ president náà bí káwọn èèyàn kú sọ́ọ́lẹ̀ ni, bí kí gbogbo ìlú dahoro ni. Kò sí ohun tẹ́ ẹ gbámúrí tó dáa. Ẹ ṣọdún kí ló ti ń porúkọ ẹ̀, ìpè fẹ́ lọ yípo Kàábà náà, àwọn èèyàn máa kú pípípípípípípípí ní. Èwo lẹ ṣe rí tó dáa? Èwo ni? Ẹ sọ. Torí gbogbo ẹnu yín, gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ lẹ́nu, ẹ̀yin ò kí ń rò ó kẹ́ ẹ tó sọ. Eléyìí tẹ́ ń wò yìí, ṣó jọ oníṣẹ̀ṣe lójú yín? Mo béèrè ni. Tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó jòrọ̀, níbo ló ti fẹ́ rí? Ṣebí brọ́dà yín ni? Níbo ni ó ti fẹ́ rí? Ẹ ti máa ń gbàgbé wípé tí nǹkan bá bàjẹ́, tọwọ́ wa bá wà nínú nǹkan tó bàjẹ́ yẹn, ká má wulẹ̀ sọ̀rọ̀ lórí nǹkan tó bàjẹ́ yẹn, torí àwọn tó máa rántí wípé ọwọ́ wa ló ti padà bàjẹ́, wọ́n máa rán wa létí. Eléyìí tó jókòó yìí, eléyìí tó jókòó yìí, tí wọ́n bá ń pe àwọn ọba aládé, tí wọ́n bá ń pe àwọn àléèbá, ṣé eléyìí tó jókòó yìí náà máa bá wọn dá wọn? Gbogbo wa pátápátá, ọ̀pọ̀lọpọ̀ wa lọmọ kóòtù òjíire o, yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé Fúlàní ni wọ́n, tí wọ́n ń disguise láàrin wa, tí wọ́n ń parọ́, tí wọ́n ń fi òru bojú parọ́. Bẹ́ẹ̀ sì àjòjì bẹ́ẹ̀ ti ẹ̀ kó yín lọ́pọlọ lọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ti gbàgbé ni wípé àwọn baba ńlá kù pọ̀nìpọ̀n gbà wá, wọn kì í ṣe báyìí, wọn kì í rìn báyìí, wọn kì í tọ̀ báyìí. Òun ló fi ń gún nígbà ayé tiwọn. Òun la fi ń rí wọn, la fi ń bẹ̀rù wọn. Kì í ṣe pé à ń bẹ̀rù wọn pé wọ́n lè pa wá lórí ìdúró. À ń bẹ̀rù wọn nítorí wípé àwọn baba ńlá kù pọ̀nìpọ̀n gbà wá la tún rí látara wọn nìyẹn. Òun la fi ń fún wọn ní ọ̀wọ̀ àti iyì tó tọ́ sí wọn. Àwọn eléyìí àwọn nǹkan ràálẹ̀ ni wọ́n. Àwọn aṣọ ọ̀nulẹ̀, àwọn ẹrú, àwọn àgùntàn tẹ́ gbé sórí oyè, tẹ́ gbé sórí ìjókòó, àwọn ọmọ lẹ̀lẹ̀ tẹ́ wá gbé sórí bẹ́ẹ̀dì, tẹ́ni kan wà lórí ibùsùn. Àwọn ẹlẹ́dẹ̀ tẹ́ wọ agóòlù lé lọ́rùn, ẹ̀ padà mọ̀ wípé inú ẹrọ̀fọ̀ ló máa padà sùn sí. Kò tiẹ̀ kúkú dùn mí bí mo ṣe ń kà lórí social media. Kìnì kan, don't mind them, they are useless people, they are saying they are kìnì kan, the sacrifice, ètùtù ọgbà lọ́dún yìí, òjò ọ̀rọ̀, kìnì kan. Ẹ rí páyé yín run. Wọ́n ní ẹjọ́ là á kọ́ ká tó jà. Kò sí ìtẹ̀mọ́ ṣe nínú gbogbo àfikẹ́ sọ̀rọ̀ wúrúwúrú. Tẹ́ bá dẹ̀ ti sọ̀rọ̀ báyìí, ayé yín máa ń padà rún síbi ọ̀rọ̀ tẹ́ bá sọ ni. Torí wípé ìgbà yẹn gan lẹ máa padà rí, kẹ́ tó mọ̀ wípé ẹ ti padà yìnbọn síra yín lẹ́sẹ̀, ó ti máa ń kọjá lára yín. Ó yá, Jímọ̀ nìyẹn. Orí ẹ̀ ní àpẹẹrẹ ọba dà. Ìbéèrè ni kò fàjà. Adé orí la fi ń mọba. Ìrùkẹ̀rẹ̀ ní tàwọn ti joyè. Ó yá náà, àbí ìlẹ̀kẹ̀ àbí báwo ló ṣe ń pè ní tàwọn ti joyè. Ó yá, àpẹẹrẹ ọba dà. Ọba wo ní ń jẹ?
tá a tún rí àtàrí ẹ̀ tó ń lọ féfé yìí? Àbí ọba wo ní jẹ́ lórí ilẹ̀ wa ló tún lọ forí balẹ̀ fún òrìṣà míì nílùú bòmíì? Ìbéèrè ni. Àti ìgbà tí wọ́n ti fi ọba tó wà lórí àbí olórí tó wà lórí Mọ́kà tí wọ́n ti fi jẹ olórí, torí ká má pè lọ́ba, kì í ṣe ọba àwa ó wà peculiar to us alone, àwa nìkan là ń jẹ ọba ní ilẹ̀ wa. Àti ìgbà tí wọ́n ti fi olórí tán fi jẹ ní Mọ́kà yẹn, ìjọ́ wo lẹ́yìn ti rírí tó gbéra ẹ̀ bó ṣe tó nínú ọlá ńlá ẹ̀ nínú ìlú ẹ̀ ló ti gbé wá, ló gbé gbogbo ara ẹ̀ wá sí ilẹ̀ yín, ló wá dọ̀bálẹ̀ níwájú Ọ̀ṣun Òṣogbo rí, ló wá yíra lókè taṣẹ̀ rí? Kí ló máa pọ́ sọnù lọ́wọ́ òun? Ìbéèrè ni kò fàjà. Ẹ rí pé ẹ lọ́rọ̀ wa lẹ́nu, ẹ rí pé ẹ tó sọ̀rọ̀ sí wa, ẹ rí wípé ẹ kì í ṣẹgbẹ́ wa, a kì í ṣẹgbẹ́ yín, a jura wa lọ ti jàkadì kọ́. Ibi tẹ́ ẹ bá jẹ́ dé ibẹ̀ lójú òun yìí, ṣó ti yé yín? Àtúnṣe ibẹ̀ náà dẹ̀ là ń ṣe. Olódùmarè túbọ̀ gbà wá lọ́wọ́ yín délẹ̀délẹ̀ ni. Ipá àní ṣàtúnṣe yẹn débi àpẹẹrẹ rọ́lẹ̀ pa. Ara ohun tójú máa rí rèé títí táṣùṣe àtúnṣe yẹn máa fi délẹ̀ pátápátá, tá máa fi ṣàtúnṣe, tá máa fi lé yín wọgbó lórí ilẹ̀ wa. Ẹ lọ kọ déètì gbogbo ọjọ́ kíjọ́ tí n bá ń sọ fún yín. Díẹ̀díẹ̀ láyé yín ló máa rún, torí pé díẹ̀díẹ̀ ni tẹ̀dá ń bàjẹ́, díẹ̀díẹ̀ ni ẹ̀sìn yín yẹn láyé ẹ̀ máa rún. Tá bá dẹ̀ ń sọ, wọ́n á ní àtúnsọ. Tá bá dẹ̀ ń sọ, wọ́n á là ń sọ, wọ́n á là ń sọ, wọ́n á ní kò yẹ ká sọ bẹ́ẹ̀. Ibo la fẹ́ tá bá gbálé tá gbá tábo la fẹ́ dà sí? Ṣé bá àtàn náà ni tó lè lé ò bá jà? Ṣé tìta máa lẹ́nu ń bẹ̀ ni? Nígbà tí àwọn àgbàlagbà wa, àwọn gan fúnra wọn gan, àwọn gan ẹrú, kì í ṣe gbogbo wọn o, kì í ṣe gbogbo wọn rárá. Nígbà wọ́n jókòó, wọ́n fọwọ́ lẹ́rọ̀, wọ́n kóra wọn lẹ́rú fẹ́ sí àjòjì. Àwọn ẹrú, ọ̀pọ̀nẹ́rú táyé fi polúkúmuṣu látọwọ́ tiwọn tó fi bàjẹ́. Ṣó yẹ kí irú yín máa lẹ́nu ọ̀rọ̀ ni? Tẹ́ ẹ bá gbẹ̀sìn àjòjì, ẹ máa gbà sápò ara yín. Ẹ ní gbé wá sínú ààfin, ẹ ní gbé wọnú bí oyè wa. Tó bá jẹ́ pé òfin tó dáńtọ́, òfin tó fẹsẹ̀ múlẹ̀ wà ní, ẹni tó máa joyè ní ilẹ̀ Kóòtù Òjìrè, tó máa joyè, tó máa jẹ ohunkóhun, kò gbọdọ̀ ní nǹkan kan láti ṣe pẹ̀lú ẹ̀sìn àjòjì. Ọba kí ló ti ń porúkọ ẹ̀? Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀. Orí social media ló wà. Ó rẹ̀ sí ní lanu. Ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ ni kó sọ. Nǹkan tó bá wọn lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. Òun ti ṣe nìyẹn, òun ti ṣe nìyẹn. Òun tó máa ṣe èké tóun bá tó ráyè láti ṣe. Ṣé bẹ́yìn yìí náà ni? Ṣé bẹ́yìn àgbàlagbà yìí ni? Tá bá dẹ̀ bá yín sọ, bí kẹ́ para yín ló máa ń ṣe lára yín. Ó máa ń dùn yín gan. Bí ká yí ara yín tọwọ́ ara yín bàjẹ́. Kẹ́ máa fi pèlè ra yín kiri. Àdẹ̀níyé bá yín sọ, kò sí bẹ́ẹ̀ ṣe lè gbé tútù bò jáde kẹ́ gbé gbígbọ́n bọ́ta gbogbo yẹn. Ṣó ti yé yín? A máa bá yín sọ, a máa pè yín jókòó pé oníkà 9 nìyẹn a dẹ̀ máa kà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tá a fi pé 9 lójú yín yìí náà ni. Torá lè jẹ́ kẹ́ wá báyé wa jẹ́ tán. Ta ló gbé wèrè Ògbómọ̀ṣọ́ sí? Ṣé bẹ́yìn náà ni?
tó bá ti wá sọ gbogbo àwọn èèyàn gbogbo àwa ọmọ yín lórí social media àwọn kan máa comment wọ́n máa bá àwọn ẹlẹ́sìn àjòjì takú ọ̀rọ̀ sọ àwọn tó jẹ́ kó yẹ pé káyé wa yàtọ̀ tó ti yé yín kó yàtọ̀ gédéǹgbé síra wa ká mọ̀ pé àwọn ilé ọ̀tọ̀ láyé wọn bí ẹni tí kí ló ti ń porúkọ ẹ̀ tó dẹ́tẹ̀ káwọn gan máa wora wọn ní àwò sunkún wípé àwọn ò ṣọmọ tó ẹ wá da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe báṣabàṣa ẹ sì ń ṣe dọ̀dàrọ̀ yìí nítorí tẹ́ máa jẹ nítorí tẹ́ máa jẹ táwọn àrọmọdọ́mọ yín ò ní rírú ẹ̀ tán máa fi kú ṣe bó bí tẹ́ ti wá dèrè ṣebí bí àtà ọjà yìí àbí kí lórúkọ ẹ̀ Jímọ̀ tí Jímọ̀ bá kú lọ́la ṣebí bẹ́ẹ̀ ṣe irọ́ náà lẹ máa tún gbélé bẹ̀ ẹrú kan lẹ máa tún lọ wá tẹ máa tún gbé jókòó síbẹ̀ nù kẹ gbẹ́rú síbẹ̀ àbí kẹ gbágùntàn síbẹ̀ ìyẹn sì rè bọ̀ làgùntàn wò yóò wò bọ̀ títí táyé ẹ̀ máa fi pin táyé gbogbo ìlú máa fi pin mọ́ra wọn ni. àwọn kan wá sọ pé Olúwo sọ̀rọ̀ Olúwo ṣe gbá Olúwo ṣàwọn ìkókó bàbá ṣàṣà Olúwo yẹn náà ti ń ṣe jura ẹ̀ lọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ lórí yẹn torí yàn kì í lékun lé ẹ̀kú fọwọ́rọ̀ tẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa nínú ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kan táwa bá ti ń ṣe ohun tó yẹ ká gbà ṣe ó yẹ kójú ti àgbàlagbà yẹn náà torí wípé ẹ̀yin àgbààgbà náà lẹ pa lówe wípé kò kí ń burú títí láyé yìí kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. It seems you people are powerless. àní ìgbọ̀kànlé kankan lára yín mọ́. báwo la ṣe fẹ́ gbọ́kànlé yín ẹ̀rù yín gan bà wá torí lè tá à ń sọ yìí gan bí ìkẹpàrà yín ni. báwo la ṣe fẹ́ bá yín sọ báwo la ṣe fẹ́ súnmọ́ yín. ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ là ń fò ó dẹ̀ ń ta ẹ̀yin náà lẹ́sẹ̀ ó ń ta yín lẹ́sẹ̀ ó ń ta yín lórí. èmi ò ní rí sọ jù báyìí lọ orúkọ tèmi ò yí padà orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá mọ nílùú Ìpẹ́rù títí jíjọ́ mi ta tó fi pàdé ó dìgbà.